wọ́n máa ń lo àṣírí yìí bí wọ́n bá fẹ́ pàdé olóore tí wọ́n fẹ́ kí olóore pàdé àwọn. Wọ́n máa ń lò ó láti jẹ́ kí ọ̀nà ṣí kọ́nà là fún wọn, kí wọ́n má ṣe wàhálà púpọ̀, kí wọ́n fi lélẹ̀ lérí ayé wọn. Báwo ni wọ́n ti ṣe? Wọ́n ó lọ wá orógbó méje àti òrí tó pọ̀ díẹ̀. Wọ́n á mú òrí sínú ike ọlọ́mọrí funfun kan. Wọ́n á ṣí ọmọrí rẹ̀, wọ́n á gbé ka inú òòrùn fún wákàtí 3 tí ó ti yọ́ dáadáa sínú ike. Tó bá ti yọ́ tán, wọ́n á gbé wọnú ilé. Wọ́n á gbé òrí wọnú ilé. Tó bá ti di ọjọ́ kejì, orógbó méje tí wọ́n ti wá sílẹ̀ yẹn, òun ni wọ́n máa mú ní ẹyọ kọ̀ọ̀kan fún odidi ọjọ́ méje. Wọ́n ó bó èpo lára orógbó ẹyọ kan tí wọ́n fẹ́ lò lọ́jọ́ àkọ́kọ́. Wọ́n á wá máa fi kan òrí yẹn, wọ́n á máa gé jẹ. Bí wọ́n bá ti fi ń kan òrí tí wọ́n ń gbé jẹ, ni wọ́n máa ṣàdúrà pé èmi lágbájá ọmọ lágbájá jẹ́ ń bá àánú pàdé, jẹ́ ń bójú rere pàdé níbi gbogbo tí mo bá dé. Jọ́kànnà mi ó ṣí, jẹ́kọ́nà mi ó là, má jẹ́ ń dààmú mọ́, má jẹ́ ń ṣe wàhálà mọ́, má jẹ́ ń jìyà mọ́, jẹ́ rọ̀rùn ó dé bá mi. Bí wọ́n ti ń gbé orógbó yìí jẹ, tí wọ́n fi ń jẹ òrí, ni wọ́n máa ṣe àdúrà yìí. Ní kùtùkùtù àwúrọ̀ ni wọ́n sábà máa ń ṣiṣẹ́ yìí. Wọ́n ó sì ṣe bẹ́ẹ̀ fún odidi ọjọ́ méje, orógbó kọ̀ọ̀kan fún ọjọ́ kọ̀ọ̀kan, títí ọjọ́ méje ó fi pé. Wọ́n ní téèyàn bá ṣe iṣẹ́ yìí fún ọjọ́ méje, ó tó lè tún ṣe nígbà tó bá pé oṣù 3 tó ṣe iṣẹ́ yìí. Iṣẹ́ àánú, ẹ̀yọ́nú àwọn bàbá wa tó dájú ni. Wọ́n ní ẹnikẹ́ni tó bá lo àṣírí yìí, níbikíbi tó bá dé, yóò máa bójú rere pàdé o. Wọ́n ní ọ̀nà ó sì máa là fún èèyàn bẹ́ẹ̀ láì ní wàhálà nínú. Nídìí iṣẹ́ tí ẹni yẹn bá ń ṣe tọ́yàn láàyò náà láti gbé ga tí ó sì dolóríire láyé. Àṣírí yìí wọ́n ní kò nílò ewé, kò nílò egbò, àṣírí ìjìnlẹ̀ àwọn bàbá wa ni. Èèyàn tó bá sọ pé òwú ọ̀tẹ́rù, ẹ̀gbọ́ ìwọ̀nba tó fẹ́ fi tanná ló mú o. Iná bá sì sọ pé Yorùbá ọ̀gbọ́n, aláìlóye èèyàn nírú èèyàn bẹ́ẹ̀ jẹ́. Lọ sí comment section, kọ síbẹ̀ pé Yorùbá gbọ́n, tí o bá fẹ́ lo àṣírí ìjìnlẹ̀ yìí kó bàa lè ṣiṣẹ́ fún ọ. Ire o.